wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Wednesday June 11 ọdún 2025 tá wà nínú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ òwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan yan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20 lẹ́ni ó dára kí ẹ bá àwọn èèyàn ṣe kẹwàá social. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá nípa láti ṣèrànlọ́wọ́ fáwọn ènìyàn lè kẹ́ ṣe níwọ̀nba ìtagbára yín bá gbé. Ẹ bá ṣe ìyá jẹ́ kí inú yín dùn láti inú wá. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kó máa wọn àǹfààní kan wá tó ṣe pé ọ̀tí ẹ̀rù kan rárá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kẹ́ gbajúmọ̀ṣẹ́ kẹ́ lè gbámú léni. Ẹ wà positive, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ wá ìdùnnú ní gbogbo ọ̀nà fúnra yín. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 láàárọ̀ sí aago 8 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ẹ wulẹ̀ gbajúmọ̀ gbogbo nǹkan tẹ́ ń lé. Ẹ gbajúmọ̀ bí tẹ́ ń lọ dáadáa láláì fààyè gba distraction rárá. Owó ṣeéṣe káwọn èèyàn tẹ́ manipulate yín bákan lọ́jọ́ tòní. Ẹ wulẹ̀ gbajúmọ̀ ọ̀rọ̀ tó sọ sí yín lọ́kàn ni, má wulẹ̀ kọbi ara tẹ́nikẹ́ni rárá lọ́jọ́ tòní. Ẹ̀yin fúnra lára yín náà lè fẹ́ tún ìgbésí ayé yín ṣe. Ohun tó sọ sí yín lọ́kàn gangan ni kí ẹ mú lólùbádámọ̀ràn yín lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní sì rèé, kẹ́ má fààyè gba kéèyàn kan wá mislead yín tàbí kéèyàn kan wá ṣàlàyé fún yín pé báyìí báyìí ni kẹ́ ṣe ṣe nǹkan. Lẹ́ni sì rèé, kẹ́ tẹpá mọ́ṣẹ́ dára, kí ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ sì wà determine dára pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21 lọ́jọ́ tòní, ó ṣeéṣe kára fẹ́ máa kan yín púpọ̀. Ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá dàbí àwọ̀ láàrin èèyàn tó lólùfẹ́ yín pátápátá, kẹ́ jìnnà sí. Lónìí ó ṣeéṣe kẹ́ wà provoke, ó ṣeéṣe kí nǹkan kan fẹ́ provoke yín bákan, ṣùgbọ́n ẹ má bínú rárá. Kẹ́ control ara yín dáadáa, kẹ́ control ìbínú yín. Ẹ rí dájú pé lákòókò àti ìgbà lẹ́yìn nìkan láti rí dájú pé ọkàn yín tún balẹ̀ pẹ̀sẹ̀. Ẹ mú sùúrù kí ẹ gbà láfíà láàyè. Ẹ má kanra mọ́ọ̀yàn, ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ sì wá ìdùnnú ní gbogbo ọ̀nà. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, ẹ máa fẹ́ gbé gbogbo nǹkan tó dàbí ìwé ó yẹ máa fẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́ kan pátápátá. Ẹ máa fẹ́ ṣiṣẹ́ lórí àwọn nǹkan tá a mú ìdùnnú àtayọ̀ wá fún yín, àtàwọn nǹkan tẹ́ ẹ tún ṣe láti jẹ́ kí ìjẹ́ yín ní ìdàgbàsókè. Ẹ rí dájú pé ẹ wòye sí àwọn nǹkan tí ẹ lè ṣe láti fi rí dájú pé ẹ ń ríre gbámú. Tẹ́ bá ṣe èyí lọ́jọ́ tòní, á jẹ́ kí ẹ tún láǹfààní àti máa ríre gbámú lọ́nà gbọọrọ. Lọ́jọ́ tòní sì rèé, kẹ́ tẹpá mọ́ṣẹ́ dára, kí ẹ rẹra yín lẹ̀, ó ṣeéṣe kẹ́ ríre owó gbámú dáadáa lénìí. Kẹ́ ṣe nǹkan yín létòlétò. Ẹ ti wá lè fọjọ́ tòní pílánù, kẹ́ sì bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ lórí àwọn pílánù tẹ́ níyẹn fún dáadáa ìgbésí ayé yín. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7:15 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná rere Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ẹ wulẹ̀ gbajúmọ̀ àwọn strategy tẹ́ lè lò láti lè jẹ́ kí iṣẹ́ yín ní ìdàgbàsókè. Lọ́jọ́ tòní ó ṣeéṣe káwọn kankan fẹ́ distract yín tàbí kó fẹ́ mú káìbalẹ̀ ọkàn fẹ́ wáyé fún yín. Èní jọ́jọ́ tó dára púpọ̀ fún yín gan láti fi ní ìmọ̀, láti fi wá ìmọ̀ nípa nǹkan tí ẹ fẹ́ mọ̀, láti fi kọ́ ẹ̀kọ́ nípa nǹkan tó fi lè bí kí ìdàgbàsókè dé bá ọwọ́ ṣe yín àti àwọn ìgbésí ayé yín. Gbogbo wọn tẹ́ bá kọ́ lọ́jọ́ tòní á ràn yín lọ́wọ́ láwọn ọjọ́ tá à ń wò lọ́ọ̀kan yìí. Ẹ rí dájú pé ẹ ṣe àwọn nǹkan tá a mú kí inú yín dùn, káyọ̀ yín kún. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun pẹ̀lú. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, lénìí tẹ́ bá lè ṣe dáadáa sáwọn èèyàn, tẹ́ lè láwọ́ pẹ̀lú wọn lọ́jọ́ tòní, tẹ́ lè ṣàánú fáwọn ènìyàn lónìí, ó máa jẹ́ ètò ṣe pé ẹ máa rí èrè ń jẹ lórí ẹ̀ dáadáa lọ́nà tẹ́ ti ẹ̀gbà lérò rárá. Lénìí ẹ máa fẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ máa fẹ́ máa káàánú àwọn èèyàn púpọ̀.
tó sì jẹ́ pé á jẹ́ káwọn èèyàn tó rọ̀gbà yín ká kọ́ tún nífẹ̀ẹ́ yín dáadáa sí léèní kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kẹsùn títọ́ kẹsùn òdodo láwùjọ àwọn ènìyàn. Ẹ má ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ fẹ́nikẹ́ni kí ẹ sì ṣe nǹkan yín létòlétò lénìí pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ má rí mi pé Libra, ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23, ẹ máa rí ṣe dáadáa láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Kódà àwọn èèyàn lè gbóríyìn fún yín dáadáa láàyè iṣẹ́ lénìí ẹ má wulẹ̀ wà too proud rárá o. Ẹ wulẹ̀ gbajúmọ̀ àwọn kan tẹ̀ ń lé láàyè iṣẹ́ kẹtúbọ̀ tẹpá mọ́ṣẹ́. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kẹrẹ ra yín lẹ̀ kí ẹ wà dìtámì dára. Bẹ́ẹ̀ sì lẹ́lómìnira láti káàkiri lọ́bikíbi lénìí láti lọ wá oore kò sí wàhálà. Aago 4 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 2 àṣálẹ́ kù ìṣẹ́jú 15 ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22, ó ṣeé ṣe kí ẹkọ̀ dédé fẹ́ máa bínú tàbí kára fẹ́ máa kan yín láláì tiẹ̀ nídìí lọ́jọ́ tòní. Ìyẹn máa jẹ́ kó fẹ́ dàbí ìgbà pé ẹ lè má lè tètè dìde ńlẹ̀ lórí ibùsùn tẹ́ bá wà látàrí pé bóyá bára ṣe ń ṣe èèyàn bí ó tún lè yí padà lọ́jọ́ tòní. Kẹ́rí dájú pé ẹ ṣaragírí, ẹ má fàyè gba àwọn èròǹgbà tí ó tọ́ rárá. Ẹ lọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín kẹsà àwọn kan tá mú kí mi dùn káyọ̀ yín kún lénìí kẹ́ free mind yín kẹ́ wà positive kẹ́ ṣe dáadáa sáwọn ènìyàn. Bẹ́ẹ̀ sì ni tí ènìyàn bá ṣẹ̀yìn ẹ má jẹ́ pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó foríjì. Bákan náà sì yẹ àwọn plan tẹ́ bá ti ní fún dáadáa ẹ pamọ́ láṣìírí lénìí kó lè tètè wá sí ìmúṣẹ. Aago 1 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22, àwọn kùdìẹ̀kudiẹ àbí ìṣòro tó bá ti wáyé láàrin ẹ̀yin àti mọ̀lẹ́bí ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ kò ṣẹ́tù pátápátá lọ́jọ́ tòní. Ẹ bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kẹ́ fòtítọ́ bá wọn sọ̀rọ̀, kẹ́ fòtítọ́ bá wọn ṣe léèmí. Ẹ rí dájú pé àkókò àti ìgbà tó dára pẹ̀lú wọn pàápàá láti fi ṣàwọn kan tí á bí ìdùnnú àtayọ̀ lénìí sí rèé láàyè iṣẹ́. Àwọn ìrònú jinlẹ̀ tẹ́ bá ronú jinlẹ̀ lórí ọ̀nà tẹ́ fẹ́ gbà tí iṣẹ́ yín á fi ní ìdàgbàsókè gbogbo ẹ̀ pátápátá ló máa ń ránṣẹ́ yín lọ́wọ́ lọ́jọ́ tòní káwọn lọ́wọ́ lọ́nà gbọ́rọ̀. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ kí ẹ sì bá mọ̀lẹ́bí ṣe dáadáa lénìí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 11 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ èrùpẹ̀ eléruko Capricorn, ẹ̀yin tá a bí láàrin December 23 sí January 19, lénìí ẹ máa wà very spiritual dáadáa. Lẹ́yìn sí ìjọjọ́ tó dára púpọ̀ fún yín láti fi ṣe gbogbo nǹkan tó jẹ mọ́ spiritual activity pàtàkì kẹtù sì lè create àkókò dáadáa lọ́jọ́ tòní láti fi ṣe prayer. Gbogbo àdúrà tẹ́ bá ṣe lọ́jọ́ tòní, gbogbo nǹkan tẹ́ bá ṣe lọ́jọ́ tòní, gbogbo ẹ̀ pátá ó ṣe ṣe kó dìtẹ́wọ́gbà lọ́jọ́ tòní. Kò dára kẹ́ sùn láì tọ́nà sùn, kò dára kẹ́ waṣọ dúdú birimu látòkè nílẹ̀ o. Bẹ́ẹ̀ sì ni ẹ má dà sọ́rọ̀ tí wọ́n pè é sílẹ̀ ní àbẹ́ tí ó kàn yín. Ẹ rẹra yín lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ má sọ̀rọ̀ àsọjù láwùjọ rárá pẹ̀lú. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tá a bí láàrin January 20 sí February 19, àwọn kan tó dàbí issue tó ti ń wáyé látijọ́ mẹ́ta ó ti ṣe kí gbogbo ẹ̀ kó yanjú pátápátá lọ́jọ́ tòní o. Akitiyan kẹ́hìnṣe láti rí dájú pé àlàáfíà gbalẹ̀ gbogbo ẹ̀ pátá ló máa wọ́ọ̀kì o. Ó wá dára kí ẹ wá ìrọ̀rùn láàrin mọ̀lẹ́bí yín pàlásùmọ̀ yín pẹ̀lú lílo àkókò àti ìgbà tó dára pẹ̀lú wọn pàápàá lọ́wọ́ ìrọ̀lẹ́. Ẹ máa rí i pé gbogbo wọn pátápátá nínú wọn máa dùn ìhùwà tí wọ́n máa yí padà lọ́jọ́ tòní. Ẹ mọ́kàn balẹ̀, ẹ bá wọn yàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá 20 ìṣẹ́jú sí aago 7 kọjá 30 ìṣẹ́jú ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20, ó ṣeé ṣe kí móòdù yín kó fẹ́ rí bákan lọ́jọ́ tòní kẹfẹ́ ní mood swing bákan tí ẹ sì lè fẹ́ kó nira díẹ̀ fún tayín láti gbájúmọ̀ nǹkan tó ṣe kókó. Ẹ rí dájú pé ẹ ṣe nǹkan yín létòlétò kẹ́ ẹ lè gbájúmọ̀ nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ̀ lénìí. Ẹ má wulẹ̀ jẹ́ kí ìmọ̀lára yín lágbára jù yín lọ, ẹ má jẹ́ kí emotion yẹn má jẹ́ kó control yín rárá lọ́jọ́ tòní. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, tẹ́ bá ṣe yìí gbogbo nǹkan pátá ló máa dára. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dára. Ẹ free mind yín kí ẹ wà positive kí ẹ mú sùúrù lò kí ẹ sì gbàlàfíà láàyè. Light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó
tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.